òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. àkókò lè bá dáa ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ojú tó ń wò wá. ẹ kú déédéé wòye o gbogbo ẹ̀yin èèyàn lò bí gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Sẹ̀san Adéwùsì alias Tantolon bàbá olóyin kan bàbá olóyin original tí mò ń gbé ní ìlú Ìyẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455. bàbá ibi tá a fẹ́ gbé yín yà lénìí ẹ lè má ibi tẹ́ ẹ̀ fọkàn sí ni àkànfẹ́ ká tún yàbàrà díẹ̀ kó wọ́n jẹ́ nípa ìṣègùn oyin agbára ẹ̀yẹn dúdú ká tún gba ọ̀nà míì yọ àgbàjẹ́ ní nílẹ̀ Yorùbá ojúlówó ọmọ Yorùbá ní tí ẹ sì jẹ́ kan àwọn àgbàlẹ̀ Yorùbá pàápàá ẹ tún súnmọ́ àwọn olórin dáadáa ìròyìn sì tẹ̀ wá lọ́wọ́ pé ó láwọn àsìkò kan tí ẹ sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé ọ̀kan gbòógì nínú àwọn olórin fújì nílẹ̀ yìí ìyẹn Alhaji Dr. King Saheed Osupa Akorede ọmọlá wọn lè sọ̀rọ̀ àṣẹ kan sáyé ẹ̀ nígbà náà lọ kó sọ pé ọkùnrin náà di ìlú mọ̀ọ́ká ó dẹ̀ ti ń ṣe báyìí ǹjẹ́ rántí ọjọ́ náà kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ lẹ́lẹ́sọ yìí o sẹ́ẹ̀rí ní ọdún yẹn bíi 1991 yes kò tí ì ṣe first record náà. ó ti ṣe 92 sí 92 kọ́ ló first record. bíi 91 92 ni ó ti ṣe kò wá tí ì move rẹ́kọ̀dì ò tí ì move ni so èmi máa ń kéwì ńgbà yẹn wọ́n wá àwọn NTA Channel 7 wọ́n máa ń ṣe program kan ní Fásilà Hotel kan lápapá wọ́n máa ń pè léré wọ́n wà pa wá kéwì náà so tẹ́lẹ̀rẹ́ bá ti wá ṣe dédé half time wọ́n wà akéwì ọ̀yẹ́ wa kéwì làwọn náà bà bọ́ bẹ́ẹ̀ bàbá máa kéwì wọ́n máa lùlù ìwé léré náà láàjò sí adé kéwì ngbàtà yìí àwa kéwì tó ń ṣeré èmi kéwì ń bẹ nígbà wá parí eré ẹ̀ tán Saheed Osupa wá bá mi ni mo jókòó sí pé bàbá ṣé mo try mo ló try o ó gbìyànjú ebi tèmi náà ké ń kọ́ ó lẹ̀ náà try o ó ní kọ́lọ̀ tiẹ̀ jẹ́ káwa náà ká lórúkọ kéèyàn dàbí ẹ̀bí Àyìndé Barrister àti Kollington mo ní gbọ́dọ̀ wọn ṣe ń bẹ láyé ọmọ ilé ló kọ jù wọ́n lọ tó bá yà ó ní bàbá àwọn èèyàn mà ti lọ mo ní Ọlọ́run kò rí báyìí mo lóore ló kọ ju gbó wọn lọ tó bá tásìkò mo lóore ló kọ jù wọn lọ mo níṣẹ́ rẹ gan ń ṣiṣẹ́ lọ́wọ́ ni kí ni mo wí mo náà ń ṣiṣẹ́ rẹ lọ́wọ́ pé wọ́n ló ló kọ̀ ó lóhun mo náà ń ṣiṣẹ́ rẹ lọ́wọ́ báyìí mo ní èyí fi kíní kan hàn ó ní kí ni mo ní jókòó lẹ̀ mo bá lọ sí ibi tá a ti máa ń pààrọ̀ aṣọ mo wá bọ́ máa ń wo program yóò jẹ́ rìpóòtọ́ ni ó lọ́ máa lókìkí tí ẹgbẹ́ lè dùn wọ́n lọ tó bá yá tí wọ́n náà ní lọ lẹ́wọ́ ṣùgbọ́n ó rí pé ó popular tó bá yá mo ní bẹ́ẹ̀ ṣe lókìkí irú iṣẹ́ rẹ̀ náà à ń ṣe lọ́wọ́ báyìí ibi tá a ti máa ń pààrọ̀ aṣọ ibẹ̀ ni polybag mi kan wà mo bá lọ gbé wá mo kàn yọ fọ́tò rẹ̀ síta ni mo ní ta ló wà nínú fọ́tò yìí ó lóun ni mo tún yọ fọ́tò kejì mo ní ta ló wà ń bẹ̀ ó lóun ni ó ṣe wòlíì níyìn ni mo wá rẹ́rìn mo ní bí wọ́n ṣe wòlíì o mo jẹ́ wòlíì ìlú tó máa kẹ́wì bí ó ń ṣàǹfààní ni mo ní jà wá wo nǹkan wo fọ́tò yìí bàbá yìí ló yọ jáde nínú kínní ó ní fọ́tò ní bá ní ọ̀gá ẹ̀yìn ni nà mo lè ti rí kankan fọ́tò ẹ̀ márùn-ún lọ́wọ́ mi ṣé tí mo sì báyìí mo fi tàwọn ayé wa hàn mo fi ti ìmọ́lẹ̀ ayọ̀ ti Kollington náà sí wà lọ́wọ́ mi tí mo fẹ́ lo sẹ́ẹ̀tì náà ní ọ̀sẹ̀ yẹn ó wá níbo ni fọ́tò ṣe dé ọwọ́ yín mo ní èmi máa ń sọ̀rọ̀ àwọn eléré sínú pépà yí pé ilé tí ń lọ Tribune òun ni mo kó lọ́wọ́ yìí pé tá a bá ti kó òǹbí tán Tribune ọ́fíìsì ní Broad Street lẹ́kọ̀ọ́ òun ni mo ti ń lọ sẹ́ǹdì ẹ̀ tó o bá ra Tribune jọ sátidé ó bá rẹ̀ ń bẹ̀ ìròyìn Yorùbá ó máa jáde níjọ́ Wednesday ó bá rẹ̀ ń bẹ̀ mo ní kódà ìjọ lọ ìṣọ̀kan ọ̀la ni mo ń lọ sọ̀mìtì ẹ̀ ìṣọ̀kan Yorùbá pépà Concord lọ́ba níyìn mo bó ló sì máa jáde nínú pépà tó máa jáde nínú rédíò tí tẹlifíṣàn náà lọ́wọ́ ṣe yìí iṣẹ́ òkìkí ti bẹ̀rẹ̀ náà nìyí ó ní ìròyìn wà ní mo ní oníròyìn lèmi ò kẹ́jẹ́ gbẹ́ o pé àwọn ń sọ̀rọ̀ àwọn eléré kiri ń tiwa ní nǹkan kan o
ó ní bò ní fọ́tò sí wá dọ́wọ́ mi ọkọ béèrè náà tẹ́lẹ̀ pé mo ti rí fọ́tò òun mo ní ọmọ wò rí mo wá níbò ni mo ní ẹni tó ń gbé rẹ́kọ́ọ̀dù rẹ jáde ní Ìdúmọ̀tà Mukaila tó ní Moxin Records mo lóun ló fún mi fọ́tò ẹ̀ mo ń kọ́dà fọ́tò mẹ́wàá ló kó fún mi mo ní tí mo kó jáde ńbẹ̀ tí mo fẹ́ kọ́kọ́ lónìí pé mi wà nílé o ibi o ti wọ sóríṣiríṣi wà ńbẹ̀ tó wà nkàrà bí ọ̀ká tó wọ kẹ́nìkan ibi o ti wọ léèsì ó níjọ́ lẹ́jọ́ jáde mo níjọ́ Tuesday Saturday tí ń bọ̀ yìí mo ní kọ́ ra Nigerian Tribune mo ní yóò jáde ńbẹ̀ sẹ́rí bá a ṣe ríra mọ́ nìyẹn o èmi tí wọ́n ń ta oyin nígbà tí mo ti ń ta oyin ó wá ní program kan lẹ́ TV8 wọ́n wá ní tó Saheed Osupa pé èmi ó wà ṣẹ̀ṣẹ̀jú márùn tí n bá ti sọ̀rọ̀ oyin tán òun náà wá wọlé Alasco record ó ti kó lọ́dọ̀ Moxin ó ti bọ́ sọ́dọ̀ Alasco lọ́ba ní Alasco wá ní wọ́n ní bàbá olóyin náà ń bọ̀ nígbà mo dé tí mo wọnú studio ní Alasco wá introduce pé sọ́wọ́ mẹ́ni ó lóun ò mọ̀ wọ́n ó ní bàbá olóyin ó lóun mọ̀ bàbá olóyin ní Alasco wá sọ pé wo ó ní máa bá wa kọ story nígbà tó wà níbi tó wà tẹ́lẹ̀ lọ́dọ̀ Moxin òun ní ń bẹ ọkọ story inú pépà nígbà tí o tó dọ́dọ̀ mi òun náà ni wọ́n tún mú wá fún mi kó máa bẹ ẹ̀kọ́ sórí ẹ lọ wọ́n sá dọ̀bálẹ̀ lọ́wọ́ kì mí jọ yẹn lọ́wọ́ ní bàbá ẹ̀ sọ̀rọ̀ kan fún mi jọ kan o ọ̀rántí torí Moxin sọ pé ẹ̀yìn Alasco Records ó sọ fún mi pé ńgbà tó wà ní Moxin pé òun ló ń bá wọn kọ sórí fún ẹ nínú pépà káàkiri pé ńgbà táwọn ẹni tí ó tó máa bá wa kọ sórí òun náà ni wọ́n tún wá introduce ipò ló ń bẹ ẹ̀kọ́ sórí kó tó di pé ń toyin tí kọ̀ wá dọ́ àwọn mọ́ lọ́wọ́ àǹsọ̀ máa ní àwòrán tí mọ́ pé tí a jọ ń sọ̀rọ̀ ní fásilàkì tí mò ń sọ fún ẹ pé ó sì máa pọ́pùlọ̀ máa gòkè àgbà yẹn kankan lábàṣà rẹ̀ ló sádọ̀bálẹ̀ tó kì mí gbà yẹn pé kẹ́ni kan ní Alasco sọ òun ló ti di bàbá olóyin ọ̀rọ̀ ayé báyọ̀ kọ sórí ìmọ̀ ní ìsìn ṣùgbọ́n mo sọ fún kò kíkẹ́ máa kàn mo lọ máa ohun rẹ̀ dùn sísítẹ́ẹ̀mù rẹ̀ yàtọ̀ sí táwọn yòókù ohun sísítẹ́ẹ̀mù ẹnìkankan bí ọ̀rọ̀ sì jẹ́ nìyẹn láàrin. tó lẹ́yìn ìgbà tí ẹ ríra wà lọ́dọ̀ ọ̀dọ̀ Alasco yẹn ẹ̀ tún padà ríra mọ́ lójúkojú pé bàbá ọjọ́ yẹn ni. àpàdé lóde kan ní Ọlọ́run lékè ó kàn ń wò mí ní ibi tó ti ń kọrin ni èmi ń náwó fún àwọn onílẹ̀ tí wọ́n bá mi mójútó sáìtì mi ní Ọlọ́run lékè ní Atan wọ́n ń ṣe kan ní October 2022 ní Ọlọ́run lékè bó ṣe ń kọrin lórí stéèjì yẹn sàn ń wò mí náà ó ń wò mí pẹ́ kọ̀ọ̀ràn tí ibi ó ti mọ̀ mí mọ́ èmi ló dẹ̀ fẹ́ lọ wá sọ pé ẹ̀yin ò dẹ̀ gun stage. èmi ò gun stage o owó tí ń bẹ lápò mi ò gun stage àpò mi ò gun stage torí kẹ́ntì ọ̀bà gun stage àpò rẹ̀ ó gun stage ìwọ̀n bá tí ń bẹ lọ́wọ́ mi tí ń bá tún ní mo lọ gun stage tọ́bẹ̀ lọ dákọ̀ bàbá olóyin àwọn ọ̀tá ọmọ inú ilé wọn ò ní jẹ́ ń lọ o wọn ò ní jẹ́ kí n lọ pé ibi mo páàkì sí wọn mọ̀ fẹ́ sọ̀lẹ̀ níjẹ́ mi dẹ̀ gan tòtò mi gan lọ wọ́n tòtò bá mi sọ̀pọ̀ ọjà mo ní kó agbèlè torí mi fẹ́ pẹ́ńbẹ̀ mo ń ti ibì kan bọ̀ ni so tí mo fi ya abẹ ní Ọlọ́run lékè ó sàn ranjú tó ń wò mí ni bó bá ṣe ń kọrin ní ń wo ojú yẹn ìwọ òkè ó sàn ń wò pé sójú pé mò ń ṣe program lórí YouTube ní àbójú ti ìjọ pé àwọn tí àwọn wò mí báyìí ní kọ̀ọ̀ràn tí ibi ó ti mà mí. láti gbà yẹn láti 2022 àríra tíjọ́ iná tààrà sọ̀rọ̀ pápá. ẹ pé àwọn kan àtẹ pé Ọlọ́run fi àṣẹ sílẹ̀ nu Ọlọ́run jẹ́ kí àṣẹ tẹ pa lọ́jọ́ náà ọmọ ìlà mo sọ mo ló gòkè àgbà wọn dẹ̀ máa mọ̀ ọ́. ká tún máa lọ bàbá olóyin original ẹ bá sọ ara fún ẹ báyìí. orúkọ mi lẹ́ẹ̀kan sí sẹ̀sán adébùsítàntọ́lọ̀ bàbá olóyin kan bàbá olóyin original òǹgbẹ́yìn ìlú Ìyẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 ẹ̀ ń gbàgbé mo ṣe bí ó sì sí lórí oyin wọ́n bá dìgbà míì ẹ̀ tó máa pè mí ẹ̀ máa gbọ́. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.